Arẹ́gbẹ́ṣọlá tẹ́ sọ kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá báyìí torí nígbà tá a bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ní AD ó di AC AC ó di ACN ACN ó di APC kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin torí a máa ń gbọ́ SK network à ń gbọ́ ọmọlúàbí progressive kí ni ìbáṣepọ̀ títí di ọ̀la àṣírí wo gan ni bẹ́ẹ̀ múlẹ̀ wo ló wà bẹ́ẹ̀ láàrin ẹ̀yin àti Arẹ́gbẹ́ṣọlá. irọ́ kò sí múlẹ̀ kankan nǹkan tó pa wá pọ̀ kò jọ wípé a jọ gbé nǹkan kan dání. àbí kí n sọ pé kí ló dé tẹ́ gbà fún ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá. nǹkan kan pa wá pọ̀ kí dẹ̀ ni nǹkan náà ìdàgbàsókè ìlú wa jẹ wá lógún. ẹgbẹ́ òṣèlú wo gangan ni ọ̀nàrẹ́bù ọmọọba Síkírù Adétọ̀nà Ayédùn lẹ wà báyìí. bá a ṣe wà yìí a sì lẹ́gbẹ́ òṣèlú kankan gbogbo èèyàn ló gbọ́ ta ni ókè o ìgbìmọ̀ ọmọlúàbí progressive làwa wà. tọ́ọ̀pù no kí ló mú tọ́ọ̀pù wá. gbọ́ nígbà tí parí ìbò gómìnà àná Gbóyèga Oyètọ́lá ní 2018 wàhálà ẹ̀ pọ̀ tó di wípé ẹni tó bá ti ń tẹ̀lé Arẹ́gbẹ́ wọn làwọn ò tẹ̀ fẹ́ nìkan kan bá wa ṣe mọ́. wọ́n ṣe ìpàdé nínú ilé lídà wa ń gbà yẹn Ṣòkó Adéwọyè tí wọ́n ní nǹkan kò gbọ́dọ̀ wọnú ilé mọ́ tó bá torí pé kí lẹ́sẹ̀ mi mò ń tẹ̀lé Arẹ́gbẹ́ṣọlá. wọ́n dẹ̀ ti ní gómìnà ní Oyètọ́lá sọ pé gbogbo ẹ tó bá ti ń tẹ̀lé Arẹ́gbẹ́ o wọn gbọ́dọ̀ bá ṣe ń di òṣèlú mọ́ wọn gbọ́dọ̀ àdẹ̀jókòó sínú ilé wa. ìyẹn nìkan wá kọ́ ó di wípé kán máa kúgun jà wá níbi tá a bá ti ń ṣèpàdé. ní 2019 à ń ṣe ìpàdé ní St. John's Grammar School wọ́n wá kógun jà wá ní ọjọ́ yẹn tó jẹ́ pé Ọlọ́run èèyàn 9 ni wọ́n ṣe ìpalára fún. àwọn ọmọ ẹgbẹ́ APC ẹ sì rí àrídájú pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú yín APC náà bẹ́ẹ̀ni ìjà ló sì dé lóríndòwe kò tiẹ̀ síjà bí ó ṣe pé ẹ ṣáà mọ́ bá Arẹ́gbẹ́ṣọlá bùnmi bùn ọ́ lọ̀pọ̀lọ́ ń ké lódò. ká tó bẹ̀rẹ̀ sí ní ṣòṣèlú ní Yorùbá ti jẹ́ ká mọ̀ pé èèyàn jẹ́ ló ń fẹ́ gbẹ́. tó o bá kó nǹkan 10 dání tí n bá bẹ̀rẹ̀ fún jọ̀ọ́ nítorí Ọlọ́run nínú 10 tó kó dání tí ẹ fún mi 3 a lè jọ pẹran tán. ẹ wá gbégun lé mi lọ́wọ́. tí wọ́n bá tẹ̀ gbégun dání. àbí ẹ wá kó fún mi. àní tán bá tiẹ̀ kó fún wa. ńgbà tájá pẹran tán tàwa tilẹ̀kùn máa já. nìkan fún gbóòórùn aroma bí ẹ ṣe ń ṣe ẹran tẹ́ ń dín ẹran lórí iná. tá a bá tiẹ̀ ń wò kí tiẹ̀ lẹ̀ṣẹ̀ wa kò sí nǹkan pàtó tán lè sọ pàṣẹ. nígbà tó yá wọ́n ní wípé gómìnà Oyètọ́lá ní àfẹ́ kó jẹ́ kóun di gómìnà. ọlọ́dẹ alùtí erin Abímbọ́lá iye kókà láti ta káàkiri Ifẹ̀ South. bẹ́ẹ̀ni ṣé ẹni tó bá ṣe antipati ṣe bínú lẹ́ẹ̀lọ́ yẹ kó sùn sí. tí ò yẹ kó dá sí. yàtọ̀ fún wípé a ná owó ara wa. nígbà tó tún yá nígbà tí ìyànjẹ yìí pọ̀ òun ló bí nǹkan tá à ń pè ní the Ọ̀ṣun progressive. ṣe kúkú ya lọ kó lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC. tá a sọ pé àyà ọlọ kò lè APC. ṣùgbọ́n ẹ̀kan ní fórọ̀mù míì. the Ọ̀ṣun progressive caucus of APC la pè. pé ká yọ All Progressive Congress kúrò nínú the Ọ̀ṣun progressive. ẹ kúkú máa jẹ́ top. ká máa jẹ́ top. ẹ̀sìn jẹ́. kí ló dé. ó tún wá ṣe bẹ́ẹ̀ ètò ìdìbò tún súnmọ́. àkọ́kọ́ nígbà tí wọ́n ń ṣe ìkójọpọ̀ àwọn tó máa ṣàkóso ẹgbẹ́. àwọn delegate àbí. State Working Committee. àwọn olóyè ẹgbẹ́ wọn fún wa fọ́ọ̀mù torí wa ń tẹ̀lé Arẹ́gbẹ́ náà ni wọn jẹ́ ká gba fọ́ọ̀mù. wọ́n ṣàyàn ẹni tí wọ́n fẹ́ yàn. wọ́n lọ níjọ́ yẹn nígbà tó ń sọ pé wọ́n fún wa fọ́ọ̀mù. àwọn ń ṣe congress tiwọn ní stadium àwa ń ṣe tiwa lógo Olúwa. kí la ń ṣe tán báyìí. ṣe ní Ọ̀rànmíyàn house. no lógo Olúwa ní orí fíìdì kan ní Ògo Olúwa lẹ́gbẹ̀ẹ́ old party secretariat tiwa. okay. látọ̀ wọn wá kó bọ̀m̀bá wa ń bẹ̀ ni
ní ọjọ́ yìí Ọlọ́run ni ò pa àwọn èèyàn àfihàn ṣe à ń ṣe tọ́pù wa lọ àwa ń ṣèpàdé bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́jà bẹ́ẹ̀ mẹ́ta ni wọ́n á yìnbọn sí wa ní Ọ̀rànmíyàn house àtúnfìyàn náà ṣe nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ètò polongo ìbò wọ́n sọ ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo ìbò wọn Honorable Akéré ó lọ sórí rédíò táwọn bá ń ṣe kàmpéènì ẹni táwọn ò bá ti pè sí wọ́n dárúkọ gbogbo àwọn tó yẹ kó wà ń bẹ̀ kò sórúkọ ọ̀gá wa ń bẹ̀ kò sórúkọ kankan nù wà ń bẹ̀. nígbà táwọn ti pọ̀ gá bó lọmọ ṣe even àwọn ní local level irú gbogbo wa báyìí wọn ti ẹ̀ pè wá sípàdé mọ́. ní ẹgbẹ́ òṣèlú tẹ́jọ dálẹ̀ tájọ wà bẹ́ẹ̀ wọn ti ẹ̀ pè wá síbẹ̀ mọ́. Yorùbá wọn ní gbọ́mọ wá kí ni owó ló ná ni. ntẹ́yìn náà rò rí tí ọ̀gbẹ́ni náà wò pé ẹ jẹ́ ká kúkú. tá a bá dúró tá a bá dá sí owó wa la máa ná bá a dá sẹ́sẹ̀ owó agbápò torí kò sí ìbò kankan àwọn tó jókòó síbi lè fi tí wọ́n bá ti ọjọ́ àárọ̀ ìbò mo mọyé èrò tí màá ń gbà bí. ìyẹn ni pé a force to reckon with òní ayédùn kò sí mọ́jàta ẹ̀ ká mọ́ jiyàn ká mọ́. kò sí nígbà tí fẹ́ sọ́ọ̀lù yìí tó bá ti jọ́rọ̀ òṣèlú àti ìdàgbàsókè ilẹ̀ Ifẹ̀ kò sí bá ṣe fẹ́ sọ. ǹjẹ́ ẹgbẹ́ òṣèlú kankan wà tí ẹ̀ ń pinnu láti darapọ̀ mọ́ báyìí àbí. ọ̀rọ̀ ọmọlúàbí progressive caucus àfin ni wá. ẹ lè wo ọjà kójú mọ́ rí. kójú mọ́ rí. ibi tẹ́ ẹ bá lọ báyìí. ìjọ tá a bá ti sọ pé ibi tá a ń lọ lé o. ọ̀gángan ọ̀nà lálákè sọ. gbogbo èèyàn ló máa lè yọ àní àwọn òun yọ nǹkan ṣe.